I've at Burj Khalifa. Yes. So far, Omidan wa, kí ni àwọn nǹkan tí ẹ rí nípa Dubai àti trip tẹ́ wá yìí? Ká má parọ́ ẹ̀yin èèyàn wa nílé ìlú Dubai, ó dáa gan ni o. Ọ̀dọ́ a máa sọ ọ̀rọ̀ kan pé àjò lè dàbí ilé, but ẹ má jẹ́ ká tọra wa, tá bá lọ sáwọn àjò kan, ó máa dàbí ká má wálé mọ́ ni. This place has been so lovely, so unique, so fantastic, so far. In fact, everything has been so moderate. Ìmọ̀ràn wo lẹ ní fún àwọn omidan tí wọ́n tún ń bọ̀ tó tún máa kópa nínú àpéjọpọ̀ àwa Yorùbá ọkùnrin àti ọ̀dọ́ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin? Ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tó tún ń bọ̀? Ìmọ̀ràn tí mo máa gba àwọn tí ó ń bọ̀ ni pé káwọn náà kí wọ́n torí mọ̀ pé oore ọ̀fẹ́ ni mo rí gbà tèmi náà fi wà níbí lónìí.